Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026. Àkòrí: Ọlọ́run lè lò ọ́. Ìwé orin ọ̀kan ẹ̀jọ èjì. Mo fi ayé mi fún ọ. Ẹ̀kọ́ àkósórí. Ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wère ayé láti fi dààmú àwọn ọlọgbọ́n. Ọlọ́run ti yan àwọn ohun ailera ayé láti fi dààmú àwọn ohun tí ó ní agbára. Ìwé KỌRINTI KINNI orí ìkíní ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Bíbélì kíkà. Ìwé JOṢUA orí ìkejì ẹsẹ̀ kẹjọ dé ẹsẹ̀ karùndínlógún. Kí wọn kí ó tó dùbúlẹ̀, ó gòkè tọ̀ wọ́n lọ lókè àjà. Ó sì wí fún àwọn ọkùnrin náà pé, èmi mọ̀ pé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí, àti pé ẹ̀rù yín ń bani, àti pé ọkàn gbogbo àwọn ará ilẹ̀ yìí di omi nítorí yín. Nítorí pé àwa ti gbọ́ bí Olúwa ti mú omi Okun Pupa gbẹ níwájú yín, nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì, àti ohun tí ẹ̀yin ṣe sí àwọn ọba méjì ti àwọn Ámórì tí ń bẹ ní ìhà kejì Jọ́dánì, Síónì àti Ógù, tí ẹ̀yin parun tútú. Lọ́gán bí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àyà wa já, bẹ́ẹ̀ ni kò sì sí agbára kan nínú ọkùnrin kan mọ́ nítorí yín. Nítorí pé Olúwa Ọlọ́run yín, òun ni Ọlọ́run lókè ọ̀run àti nísàlẹ̀ ayé. Ǹjẹ́ nítorí náà, èmi bẹ̀ yín, ẹ fi Olúwa búra fún mi, bí mo ti ṣe yín ní oore. Ẹ̀yin ó ṣe oore pẹ̀lú fún ilé bàbá mi, ẹ̀yin ó sì fún mi ní àmì òtítọ́, àti pé ẹ̀yin ó pa bàbá mi mọ́ láàyè, àti ìyá mi, àti àwọn arákùnrin mi, àti àwọn arábìnrin mi, àti ohun gbogbo tí wọ́n ní, kí ẹ̀yin sì gba ẹ̀mí wa lọ́wọ́ ikú. Àwọn ọkùnrin náà dá lóhùn pé, ẹ̀mí wa ni yóò dípò tiyín. Bí ẹ̀yin kò bá fi ọ̀rọ̀ wa yìí hàn, yóò sì ṣe, nígbà tí Olúwa bá fún wa ní ilẹ̀ náà, àwa ó ṣe oore àti òtítọ́ fún ọ. Nígbà náà ló fi okùn ṣọ̀wọ́n kalẹ̀ lójú fèrèsé, nítorí tí ilé rẹ̀ wà lára odi ìlú, òun a sì máa gbé orí odi náà. Ẹ̀kọ́. Bíbélì kíkà tòní ṣàlàyé fún wa àwọn ìyanu Ọlọ́run. Ráhábù ni ẹni tó kẹ́yìn nínú ẹni tí Ọlọ́run lè lò fún ìgbàlà àwọn amí. Ṣùgbọ́n Ọlọ́run lè lo ohun tí ènìyàn kò lérò láti dààmú ọlọgbọ́n ayé. Ọlọ́run lo kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù láti sọ̀rọ̀ àti láti yọ ọ́ kúrò nínú ikú. Ìwé Númérì orí ìkejìléníogún ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n dé ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Pẹ̀lú pàápàá, Jésù sọ wípé òun lè pàṣẹ fún àwọn òkúta láti kígbe sókè. Ìwé Lúùkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ogójì. Ìràpadà àti oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún gbogbo ènìyàn tí ó bá gbàgbọ́ nínú ọkàn rẹ̀, kí ó sì gbẹ́kẹ̀lé, kí ìgbàgbọ́ rẹ̀ sì rọ̀ mọ́, yóò sì gbà á là. Ọlọ́run tọ ipasẹ̀ àwọn amí yìí lọ sí ibi tí wọn yóò ti rí ìrànlọ́wọ́ ńlá gbà. Nítòótọ́, wọ́n rí ìrànlọ́wọ́ gbà. Ọlọ́run kì í ṣe àṣìṣe. Bíbélì wípé, nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Ìwé wòlíì Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ kẹsàn-án. Kò sí ẹni tí ó kọjá ìràpadà. Ìtàn Ráhábù fi hàn wá wípé oore ọ̀fẹ́ Ọlọ́run wà fún ẹnikẹ́ni tó bá fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú rẹ̀, tí ó sì gbà á ní Olúwa àti Olùgbàlà láì fi ìwà àtijọ́ wọn ṣe. Ráhábù ní ìgbàgbọ́ nínú Ọlọ́run Ísírẹ́lì, ó sì gbé ìgbésẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Ó béèrè fún àánú fún ilé rẹ̀. Ráhábù béèrè fún ojú rere, kì í ṣe nítorí iṣẹ́ rere tí ó ṣe, ṣùgbọ́n nítorí ìbẹ̀rù àti mímọ̀ agbára Ọlọ́run. Ráhábù kò kàn gbàgbọ́ nínú Ọlọ́run, ṣùgbọ́n ó gbé ìgbésẹ̀ tí ó léwu láti fi ìgbàgbọ́ rẹ̀ hàn, ó sì ṣiṣẹ́ fún un. Ọlọ́run lè lò ọ́ gẹ́gẹ́ bí ó ti lo Ráhábù, kìkì kí o gbẹ́kẹ̀lé àti fífi ìgbẹ́kẹ̀lé rẹ sínú rẹ̀. Ọlọ́run sì ń gba ènìyàn là. Ó lè lò ọ́ fún ìgbàlà ẹlòmíràn. Ọlọ́run lè lò ọ́ fún àwọn ọkàn tí ó ń ṣègbé ní oríṣiríṣi ọ̀nà. Ohun tí o nílò ni kí o gbàgbọ́ nínú rẹ̀, kí o sì jọ̀wọ́ ara rẹ fún un ní Olúwa àti Olùgbàlà rẹ. Ẹ̀kọ́ àmúrelé. Gbígba àti gbígbẹ́kẹ̀lé agbára Ọlọ́run yóò mú kí Ọlọ́run lò ọ́ fún ògo rẹ̀. Àdúrà.
Olúwa olùfẹ́, lò mí láti fi ògo rẹ hàn ní orúkọ Jésù. Àmín. Bíbélì ìka ọdún kan, ìwé Ẹ́kísódù orí 13 ẹsẹ̀ 15. Bíbélì kíkà fún ọdún kan, ìwé Ẹ́kísódù orí 13 dé orí 15. Títí di ọ̀la, ó dàbọ̀.